láti iléeṣẹ́ wa Aresta TV pẹ̀lú ìrànlọ́wọ́ ìyá wa ọmọọba Adéwùmí Alẹ́ṣinlọ́yẹ́ wọ́n ní ká jáde ká fún àwọn tó ń gba àwẹ̀ Ramadan àti àwọn tó ń gba lẹ́ǹtì ní oúnjẹ tó máa fi ṣírun pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn patron wa àti matron wọn kọ́lọ̀ ń ṣe ní ìbádà fún wọn gbogbo mo fẹ́ ayé wọn kọ́lọ̀ ń bá wọn fẹ́ gbogbo mo kọ̀ ayé wọn kọ́lọ̀ ń bá wọn kọ̀ kọ́ má kú sọ́nà bí èéfín nílà ọwọ́ wọn má dojújà kọ́ wọn kọ́ má fi náà wọ́n ṣiṣẹ́ kọ́ má fẹ́ yan ọwọ́ wọn dànù tọmọtọmọ tẹbí tara wọn lọ́la wàláúlá wàlákùátá ilá abẹ́lá ìlàlẹ́ àzìn Aresta TV. We move.